já ṣe bẹ́ẹ̀ ká máa tẹ̀sí ọwọ́ iwájú ká bọ́ sínú gbìngbìn ìròyìn lọ́sàn-án tèmi. mo lọ sí ìpínlẹ̀ Plateau. wọ́n ní àwọn ọmọ ogun Nàìjíríà ni wọ́n ti ṣiṣẹ́ takuntakun tí àwọn aráàlú tí wọ́n sì ti ń gbóríyìn fún wọn látàrí ìgbésẹ̀ tí wọ́n gbé. wọ́n ní wọ́n gba ìbọn AK-47 àti àwọn ohun ìjà olóró míì lákàtà àwọn ajínigbé lásìkò tí wọ́n kọjú ìjà síra wọn nípínlẹ̀ Plateau. àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n gba AK-47 méjì àti àwọn ohun ìjà olóró míì níbi àkànṣe iṣẹ́ kan èyí tí wọ́n ṣe ní agbègbè ìjọba àbílẹ̀ Magu ní ìpínlẹ̀ Plateau. wọ́n ní ìgbésẹ̀ náà ló wáyé lẹ́yìn tí àwọn ọmọ ogun gba ìròyìn pé àwọn agbébọn wọn wà ní agbègbè kan tí wọ́n ń gbèrò láti ṣe ìkọlù sí agbègbè kan tí wọ́n pè ní Kwachamu ní ìpínlẹ̀ Plateau. gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n fi léde, wọ́n ní àwọn ọmọ ogun ni wọ́n kóra wọn jọ èyẹ ní ọjọ́ 21 oṣù kẹjọ tí ó sì fi hàn pé wọ́n ní wọ́n fẹ́ lọ ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí ní agbègbè náà lójú náà láti dẹ́kun àìrájájá ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. wọ́n ní àwọn ọmọ ogun yìí ni wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ Operation Endurance Peace. wọ́n ní wọ́n bá ta mọ́ra tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ní wọ́n kóra wọn jọ o wọ́n sì takọ́sọ lọ sí inú igbó níbi tí àwọn amòkùnṣèkà yìí fi ara pamọ́ sí. wọ́n ní lọ́gán ni wọ́n kọjú ìjà síra wọn àfi takòtakò lọ́tún lọ́sì. ṣùgbọ́n wọ́n ní àwọn ọmọ ogun wa ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n látàrí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe wọ́n ní apámọ̀ káwọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí àwọn ajínigbé àwọn agbésùmọ̀mí ọ̀hún wọ́n ní wọ́n na pápá bora tí àwọn ọmọ ogun wọ́n ní wọ́n rí nǹkan gbà lásìkò èyí tí àwọn amòkùnṣèkà yìí na pápá bora. ọwọ́ sì bá méjì nínú wọn. wọ́n ní ìbọn AK-47 àti ọta àbọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti igbó gbígbẹ ni wọ́n bá lákàtà wọn. ṣùgbọ́n àwọn méjì tí ọwọ́ bà wọ́n ní wọ́n wà nílé iṣẹ́ àwọn ọmọ ogun tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò láti mọ ọ̀nà àbáyọ bí ọwọ́ ṣe tẹ àwọn tó kù wọn. mo mú wá lóní belenja ni o ìpínlẹ̀ Plateau èyí ló ti ṣẹlẹ̀ látàrí bí àwọn aráàlú wọ́n ní wọ́n ti ń gbóríyìn fún àwọn ọmọ iléeṣẹ́ ológun látàrí bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe ṣe ìkọlù síbi tí àwọn agbésùmọ̀mí tí wọ́n fi ara pamọ́ sí ìbọn AK-47 àti àwọn ohun ìjà olóró míì ni wọ́n rí gbà lọ́wọ́ wọn. ìròyìn eléyìí náà ló tún kàǹkà o dákúbáǹkẹ́ sí spy ní kó wá gbọ́ròyìn tó kàǹkà. arábìnrin kan màrè o ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Safiya Hussaini ni ó mà ti káwọ́ pọ̀nyìn rojọ́ nílé ẹjọ́ májísírèètì ẹ̀ka tìpínlẹ̀ Kano látàrí pé wọ́n ní arábìnrin òun náà ló ṣe bẹ́ẹ̀ o ló lọ rèé gbẹ̀mí lẹ́nu orogún rẹ̀ o tí ó sì tún bẹ́ẹ̀ lórí sọnù lẹ́yìn tó fẹ̀sùn kàn wípé níṣe ni ó ń yọjú wo òun o lásìkò tí òun wẹ̀ lọ́wọ́ nínú balùwẹ̀. afurasí náà ni wọ́n gbé lọ sí ilé ẹjọ́ níwájú adájọ́ májísírèètì ìyẹn Alwa Yusuf lẹ́yìn tí wọ́n ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá parí iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. wọ́n ní afurasí náà ló jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn o látàrí pé níṣe ni ó ṣèkọlù sí orogún rẹ̀ tó sì tún fi àdá bẹ́ lórí sọnù náà ni o. ó ní níjọba ìbílẹ̀ Taka nípínlẹ̀ Kano náà ló ti ṣẹlẹ̀ o. ní báyìí ilé ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ náà sí 30 ọjọ́ oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. bákan náà ni wọ́n ní kí afurasí ọ̀hún kó túbọ̀ wà lọ́gbà ìtúnirọ̀ o. wọ́n ní afurasí arábìnrin kan ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Safiya Hussaini ni wọ́n ní ó ti ń káwọ́ pẹ̀yìn rojọ́ nílé ẹjọ́ májísírèètì ẹ̀ka tìpínlẹ̀ Kano látàrí pé wọ́n ní ó ṣe nǹkan tó kàǹkà náà ni wọ́n ní níṣe ni ó lọ rèé ṣe bẹ́ẹ̀ o ló lọ rèé ṣekú pa orogún rẹ̀ náà ni o ní agbègbè náà níjọba ìpínlẹ̀ Kano látàrí kó sọ pé orogún òun ó ń yọjú òun nínú balùwẹ̀. ó ní orogún òun ó ń yọjú òun nínú balùwẹ̀ ó wá ṣe bẹ́ẹ̀ ó gbẹ̀mí lẹ́nu orogún ẹ̀ wọ́n ní kò tún wá gbẹ̀mí lẹ́nu wọ́n nígbà tó gbẹ̀mí lẹ́nu ẹ̀ tán ó tún wá bẹ̀ lórí. ó ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ ní ẹjọ́ báyìí. ó kàǹkà jẹ́mi ló lọ sí ìpínlẹ̀ Sokoto látàrí bí ìjọba ìpínlẹ̀ Sokoto ṣe sọ̀rọ̀ látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá orí omi tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ ọ̀hún tó di gbọmọgbọmọ. wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ló wáyé kòpẹ́kòpẹ́ yìí nípínlẹ̀ Sokoto látàrí bí àwọn èèyàn bí wọ́n ṣe dágbére fáyé níbi ìjàmbá ọkọ̀ ojú omi kan tó ṣẹlẹ̀. wọ́n ní ó kéré tán òkú ènìyàn tí kò dín ní 46 ni wọ́n ti gbé jáde o nígbà tí àwọn ènìyàn tí wọ́n jẹ́ 15 tí wọ́n sì jáde láyé lẹ́yìn tí ọkọ̀ ojú omi kan tó dojúdé ìyẹn ní agbègbè kan tí wọ́n pè ní Gorawu
níjọba ìbílẹ̀ Goronyo ní ìpínlẹ̀ Sokoto. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ń ló wáyé ní ọjọ́bọ̀ Thursday nígbà tí ọkọ̀ ojú omi èyí tí ó gbé ènìyàn tí ó tó bíi 77 èyí tó kún fún àwọn ọkùnrin àti obìnrin ọmọdé wọ́n ní wọ́n pọ̀ dáadáa níye nínú olórí ọkọ̀ ojú omi náà kó tó di pé ó dojúdé nígbà tí ó ń lọ lórí omi. Wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n ní lójú ẹsẹ̀ ni wọ́n ti pe àwọn ọkọ̀ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí wọ́n sì dóòlà àwọn èèyàn yìí. Wọ́n ní ṣùgbọ́n 15 èèyàn ló bá ìṣẹ̀lẹ̀ náà rìn tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí ó ti gba omijé lójú àwọn ènìyàn tó wà ní agbègbè ọ̀hún. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto DSP Ahmed Rufai bó ṣe sọ̀rọ̀ fún àwọn oníròyìn, ó ní àwọn ènìyàn tí wọ́n jẹ́ 16 ń ló kù èyí tí ó wà nísàlẹ̀ omi èyí tí àwọn ò tí ì rí yọ. Ìrèdí ẹ̀ nìyí tí ìjọba ìpínlẹ̀ Sokoto tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n ṣe ìkìlọ̀ gbọmọgbọmọ ìyẹn fún àwọn tí wọ́n máa ń wakọ̀ ojú omi tí wọ́n fi ń ṣòwò. Wọ́n ní kí wọ́n yé máa kó èrò èyí tó pọ̀ ju ọkọ̀ ojú omi wọn lọ. So mọ̀ pé ìṣẹ̀lẹ̀ gbọmọgbọmọ yìí ó ti kọ́mọ̀ kó máa ṣẹlẹ̀ látàrí ẹrù àkújù, kíkó èrò àkúwọ́ sílẹ̀, àkúfàya èyí tí wọ́n máa ń kó pé kí wọ́n máa ṣe níwọ̀n tó wò sí ẹ̀ látàrí pé sọ mọ̀ pé inú omi kò dàbí orí ilẹ̀ yóò rì wọlẹ̀ ni. Ní báyìí ìjọba ìpínlẹ̀ Sokoto ó ti kìlọ̀ fún wọn o pé kí wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n máa mọ ẹrù tí wọ́n bá gbé kó má lọ ṣe bẹ́ẹ̀ kí ìṣẹ̀lẹ̀ yìí kó má lọ di gbọmọgbọmọ nípínlẹ̀ Sokoto ni mo ti mú ìròyìn yìí wá. Ó dáa náà ìpínlẹ̀ Ọ̀yọ́ wambi náà nìròyìn eléyìí ti kàǹkà o. Wọ́n ní àwọn afurasí agbanipa kan ni wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ o. Wọ́n náà ti gbẹ̀mí lẹ́nu arákùnrin kan o ẹni ọdún 52 ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Peter Babadanase lásìkò tó rìn ìrìn àjò pẹ̀lú ìyàwó rẹ̀ náà ni o lágbègbè Ìgbójàyè nípínlẹ̀ Ọ̀yọ́ wambi. Ẹni tí ń ṣe alálàyé létò ààbò Zagazola Makama òun náà ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló wáyé lọ́jọ́ Ìṣẹ́gun ní déédé aago 4 ọ̀sán níbi táwọn agbanipa méjì ti ṣàdédé tí wọ́n ti súré jáde ò láti inú igbó tí wọ́n sì ṣèkọlù sí tọkọtaya ọ̀hún. Ṣùgbọ́n wọ́n ní orí kó ìyàwó náà yọ ò tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi àdá ṣá gbogbo ara arákùnrin náà. Wọ́n ní lójú ẹsẹ̀ ni arákùnrin ọ̀hún náà ló ti ṣe bẹ́ẹ̀ ló ti dágbére fáyé pódìgbò ṣe ò. Bákan náà ni Makama tún sọ di mímọ̀ wípé ní kété ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti súré lọ sí agbègbè ọ̀hún o tí wọ́n sì ti gbé òkú arákùnrin náà lọ sí ilé ìgbókùsí. Bẹ́ẹ̀ náà lẹni tí ń ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ Ọláyínká Àyànládé òun náà ti fìdí ìkọlù náà múlẹ̀ lánàá ọjọ́bọ̀ Thursday. Ó pé iṣẹ́ ìwádìí náà ló ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù ọ̀hún àti lójú náà àti náwó gan àwọn afurasí ọ̀hún. Bákan náà ni ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ ní ọjọ́rú Wednesday wípé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Niger náà ni àwọn náà ti ṣe bẹ́ẹ̀ o ni wọ́n ti ṣeṣẹ́ wọn bí iṣẹ́ o ni wọ́n ti náwó gan àwọn afurasí 4 o eléyìí tí wọ́n ní àwọn afurasí náà ni wọ́n lẹ̀dí àpòpọ̀ o tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu arákùnrin kan ẹni ọgbọ̀n ọdún ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Sunday Padà fún ẹ̀sùn ìdigunjalè nípínlẹ̀ Niger. Wọ́n ní àwọn afurasí agbanipa ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ o ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu arákùnrin kan o ẹni ọdún 52 lásìkò tí òun àti ìyàwó rẹ̀ tí wọ́n rin ìrìn àjò lọ lágbègbè Ìgbójàyè nípínlẹ̀ Ọ̀yọ́ wambi. Ó kàǹkà ìpínlẹ̀ Ondo ni màá sáré lọ káwá ṣe bẹ́ẹ̀ ká kàn sí àwọn aráalé. Wọ́n ní ó mọ̀ wá lágbára o kọ́lọ́rọ̀ ọ̀bẹ Elédùmarè kó mọ̀ ṣàánú wa ni. Wọ́n ní bàbá kan ilé ó ti ṣe bẹ́ẹ̀ ó fi irin gbóná ó fi jó ọmọ rẹ̀ torí pé ó ṣẹ̀yọ́ sílé ó tọ̀ ọ́ lé. Ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọ̀gbẹ́ni Paul ni wọ́n fi ṣe bẹ́ẹ̀. Wọ́n ní ó wà ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kan pé níṣe ni ó fi irin gbígbóná ó fi jó ọmọbìnrin rẹ̀ ọmọ ọdún 10 látàrí pé ọmọ náà ó ń tọ̀ sí orí ibùsùn. Ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n sọ pé ó wáyé ní àdúgbò kan tí wọ́n pè ní Opema níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n ní kọmíṣánná ìyẹn fún ọ̀rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè àwùjọ nípínlẹ̀ Ondo Dr. Seun Osamaye ni ó ṣàfihàn ọ̀rọ̀ náà lẹ́yìn tí ó ṣàbẹ̀wò sí ọ̀dọ́mọdébìnrin ọ̀hún ní ilé ìwòsàn kan tí wọ́n pè ní Federal Medical Center
èyí tó wà nílùú Ọ̀wọ̀ níbi tí ọmọ náà tí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́. Kọmíṣánná Ọ̀sámayè ó sọ̀rọ̀ ó ní ọmọ náà farapa yánnayànna ni lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí bàbá náà mú irin gbóná tó sì bẹ̀rẹ̀ sí ní fi jó ọmọ náà ní oríkèéríkèé ara. Ó ní ní báyìí wọ́n ti ṣètò láti rí i dájú pé ọ̀dọ́mọdébìnrin náà ó rí ìtọ́jú tó pé àti èyí tó yẹ ó wá fi dá aráàlú lójú. Ó ní kódà ìjọba ìpínlẹ̀ Ondo àwọn náà sọ̀rọ̀ wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ láti gbé ìgbésẹ̀ ìyẹn ló ní kíákíá lẹ́yìn tí wọ́n ti gbọ́ sí ọ̀rọ̀ náà kí ọmọ náà kó lè rí ìtọ́jú èyí tó yẹ àti èyí tó pé fún ìtọ́jú ọmọ náà nílé ìwòsàn èyí tó ti gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́. Wọ́n wá ní bàbá ọmọ náà èyí tó hùwà láabi ọ̀hún wọ́n ní ó wà ní àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀wọ̀ tí wọ́n ti ń tẹ̀ sí ọwọ́ wájú látàrí ìwà tó kù díẹ̀ kàtó èyí tí bàbá yìí wù. Wọ́n ní níṣe ni ọmọ rẹ̀ ń tọ̀ lé tó jẹ́ obìnrin ọmọ ọdún 10. Wọ́n ní bàbá yìí bá mú irin lókè irin bọ̀ná tó sì fi ju ọmọ náà lára. Ó rí pé ó kàǹkà ìpínlẹ̀ Ondo ni ló ti ṣẹlẹ̀.